gbé wọn ní fún ànábì ní májèlé ẹ má wọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tó pé bí báyìí pé ọlọ́run ló ní sùúrù sọ yẹ kí ẹni tẹ́ ń sọ gbiná bí ní tẹ́ ń sọ ìyàwó ànábì fún ànábì májèlé ẹni ànábì lóhùn lọ fẹ́ràn jù ọ̀rọ̀ ìyá ńlá wa Aisha radiyallahu anha wọ́n wá lọ wọn ní ànábì wa ní akílódé tẹ́ fún mi ní májèlé jẹ ẹni wọ́n fún májèlé jẹ náà ni wọ́n máa gbé kílódé tẹ́ fún mi májèlé jẹ àbí làákàyè ti sọnù fẹ́ni tí máa ń wíwẹ́ èyí ò nìkan wá kọ́ làdádínà àdífì wọn o làdádínà Rasulullahi sallallahu alaihi wasallam afá nábì ní lódì ogun kan ní jẹ́bẹ́ wọ́n máa tọ́ síyàn lẹ́nu ni wọ́n rọ síyàn lẹ́nu nínú èdè Lárúbá máa bá pè kan ní lódù tá fi lé ní kíni ẹ̀mọ̀pá náà láwọn ogun kan tó wọ́n kàn lẹ́fẹ̀ẹ́ fi lé ní ìtí ń jẹ́ lódù nù àìgbàgbọ́ yé ewu náà ń dààmú yín nígbò wọ́n sì tọ́ sí ànábì lẹ́nu ìdààmú bá wọn ni ààrẹ yìí mú ànábì débi pé ànábì faint ànábì dákú wọ́n wá ní irun tí ń ṣe wọ́n ya lódù ní ó nídìí o ànábì sì ti ní òun ọ̀fẹ́ lò gbogbo ẹ̀ náà àwọn náà wọ́n wí o arabi tí mo nílà ká ìsọnù o ẹni wọ́n ló fún ànábì májèlé jẹ ìyá láwa Aisha òun náà lọ gba àdífì ń wá tí wọ́n fi ń rí ká o bẹ́ẹ̀ bá ti gbà kí ṣètọ́ ni ọmọ fàún àwọn àyà wa rú ní ṣókí ohun tó ṣẹlẹ̀ sí nípa ọtẹ́ sọ nípa Sahih Bukhari òun náà ló ṣẹlẹ̀ sáwọn Aisha àtàwọn yòókù wọn tó náà fi sọ wípé ladadna Rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam fi maradihi ìgbà tó níbi sick wọ́n náà fún ànábì lóògùn kan à ń fi sí ẹ̀gbẹ́ kan nínú ẹnu rẹ̀ ṣùgbọ́n ibi tí wàhálà wà rẹ̀ kò sí tó burú kéèyàn sick ìyàwó mi sick sì máa fún lóògùn tèmi náà bá sick ìyàwó mi ó fún mi lóògùn kí ló burú káwọn ọ̀rẹ́ mi wá kó wá ṣètọ́jú mi ṣùgbọ́n ibi tá burú wà rẹ̀ Aisha náà ní rẹ̀ tó Aisha wá ní wa ja'ala yushiru ilayna la taluduni ibi tí wà láwà rí Professor Abdulrazak Alaro ẹ̀mọ̀ ya nínú Islam mo ní kẹjẹ́ ká gbé láàká ìwà kalẹ̀ ká tẹ̀lé wa ká lọ Aisha lásìkò tí àwọn fẹ́ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lóògùn tí wọ́n fún ànábì tí wọ́n dárúkọ rẹ̀ fún wa tí wọ́n náà wá fi sí ẹgbẹ́ ẹnu ànábì àsìkò tí ó fẹ́ fún ànábì lóògùn yìí Aisha ní wa ja'ala yani Rasulullah sallallahu alayhi wa alihi wa sallam يعني وجعل رسول الله صلى الله عليه وآله وسلم يشير إلينا لا تلدوني Ànábì wá sọ fún wa bóyá pẹ̀lú ìṣára ni o bóyá pẹ̀lú ẹnu ni o Ànábì ní la taluduni Aisha àtẹ̀yìntẹ̀ wà ń bẹ̀ wọn tẹ́ fẹ́ fún mi yóò ẹ má fún mi Professor Abdulrazak Alaro pa irọ́ kan mi báyìí ẹni mi ò gbẹ́lá sọ pé àgbàlagbà ń parọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ni wọ́n pa wọ́n sọ̀rọ̀ kẹ́ wípé Subhanallah lẹ́yìn ìgbà tánibí faint tánibí dákú tán tánibí wá jí àníbí wá discover wípé wọ́n fi ìkan sóhun lẹ́nu rárá professor ẹ̀nà ẹ̀ríkà lọ́wọ́ Sahih Bukhari àdísì Sahih Bukhari láìka yìí o Aisha ní sọ̀rọ̀ Aisha ní ladadna Rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam fi maradihi wa ja'ala yushiru ilayna la taluduni Ànábì sọ fún wọn eléyìí ṣe pé yẹn ti dákú rárá Ànábì ò tí dákú tẹ́ bá tún ká níbi dákú Ànábì dákú ìgbà tí fẹ́ fún Ànábì lóògùn yẹn Ànábì Ànábì wọn sọ wípé la taluduni ohun tẹ́ fẹ́ fún mi yóò ẹ má fún mi ẹ dákun Ànábì sick Ànábì sọmọ ọwọ́ ẹ tí ọlọ́ọ̀ bá rún láti wá sọ fún wa wípé ta bá sick agbọ̀rọ̀ wá báwo láti wòra wa sàn tá bá lè kú lórí rẹ̀ tá wòra wa sàn tá náà nílò ògùn yẹn ni wípé ta kàn mọ́mọ́ para ara wa látúnjẹ́ àlálùkìyàmà tí ẹ bá sick ẹ ń gbọ́dọ̀ wá ògùn ni ẹ tó wá kọ́ wa tá a fi mọ́ islamically òun náà lànàbí wa Muhammad àníbi wá sick àwọn kan wá fẹ́ fún àníbi ní kankan tá a mọ̀ àníbi wá ń wọ́n pé la taluduni wọn tẹ́ fẹ́ fún mi yẹn má fún mi o ẹ dàkílẹ̀ ká ṣe yàtọ̀ sígbà níbi wa Muhammad ní sọ̀rọ̀ ma atakumur rasul. Alhamdulillah adúpẹ́ fún Allah subhanahu
àtọ̀rọ̀kẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fún àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ ní àpapọ̀. Èèyàn máa wà nínú Islam lórí sunnah Ànábì wa Muhammad akira wa ìgbà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bá ti máa sọ ìpinnu dára tẹ́lẹ̀ ṣe fún wa òun náà ni pé kẹsà máa bá wa gbìyànjú share àwọn ọ̀rọ̀ lórí bí tá ń ṣe kíní tá ń sọ yìí. Wallahi ma ajhala Shi'a, ìrìn tó yá aláìmọ̀kan tó àwọn Shi'a wọ́n ti olódo jù. Ẹ wo bí odò ṣe tó gbogbo arágbọ́n tó máa aláìmọ̀kan yìí sọ bàbá ńlá odò ní màá sọ fà bẹ́ẹ̀ sí ń tú kéwùn tukutu bí sí ń tú àdìsí tukutu nítorí pé wọ́n ṣàfẹ́ portray àwọn ìyàwó Ànábì lẹ́ni bí fún àwọn èèyàn ipe wọ́n poison Ànábì bàbá ńlá rọ́. Ẹ wo hadithi tó máa yìí tó ń tukutu nínú Bukhari. So al-Imam al-Bukhari tó ṣe takhriju hadithi ó ṣe takhriju lábẹ́ kíni báàbù al-ladud. Al-ladud nínú èdè Lárúbáwá oògùn tó máa ń dà sí ẹ̀gbẹ́ ẹ̀kẹ́ fún ẹni táàrẹ̀ ń ṣe òun ni wọ́n ń pè ní al-ladud. tó Aisha sọ pé ladadnahu fi maradihi faja'ala yushiru ilayna alla taludduni ipe a fún Ànábì ní oògùn tó máa ń dà sí ẹ̀gbẹ́ ẹ̀kẹ́ fẹ́ni tí àárẹ̀ ń ṣe nígbà àárẹ̀ Ànábì. Ànábì wá ń tọ́ka sí wípé ẹ má fún mi ní oògùn yìí kìí ṣe poison o. Fakulna ipe àwa táwa jẹ́ ìyàwó Ànábì àwa sọ wípé karahiyatal marid lid-dawa ipe ìsọtánà sọlámù sọ pé ká má fún lóògùn yìí ìkórìíra tí aláàárẹ̀ máa ń kórìíra oògùn ló mú Ànábì tánà sọlámù fi sọ. Ó sì súnmọ́ bẹ́ẹ̀ gidigidi gan nítorí pé kí ni situation tánà sọlámù wà lásìkò yẹn torí ẹ̀ ni wọ́n ṣe gbàgbọ́ yé nǹkan yìí so torí ẹ̀ wọ́n ṣe kí ni wọ́n ṣe gbàgbọ́ yé nǹkan yìí nínú ọ̀rọ̀ Ànábì. Wọ́n wá ní falamma afaqa qala ipe gbádà sọlámù wá dìde Ànábì sọlámù wá sọ pé alam anhakum alla taludduni ṣé nǹkan fún yín pé kẹ́ má fún mi ní oògùn tẹ́ dà sí mi ní kọ̀rọ̀ ìkẹyìn nǹkan fún yín pé kẹ́ má fún mi ni. Kulna Aisha sọ pé àwa tá jẹ́ ìyàwó Ànábì àwa sọ pé karahiyatal maridi lid-dawa ipe tọ̀ ìkórìíra tí aláàárẹ̀ máa ń kórìíra oògùn òun ni àròpó fi sọ tó sọ ni. Faqala Ànábì sọlámù wá sọ pé la yabqa fil bayti ahadun illa ludda wa ana anzur ẹni kankan ò gbọdọ̀ ṣẹ́kù nínú yàrá tàwa yìí àfi kó já sí pé wọ́n da oògùn yẹn sí kọ̀rọ̀ ẹ̀kẹ́ rẹ̀ tí ń sì máa wò yín báyìí. Illa al-Abbas àyàfi Abbas fa innahu lam yashhadkum nítorí kò ṣe kíni kò witness ìgbà tẹ́ ṣe kíni tẹ́ ń fún mi ní oògùn yẹn. Ìsọtánà sọlámù sọ pé kí wọ́n fún àwọn ìyàwó Ànábì tí wọ́n fún òun lóògùn yẹn kìí ṣe pé báyà Ànábì sọlámù ní tuhuma sí wọn àbí ń kẹ́fì wọn pẹ̀lú pé wọ́n fẹ́ poison ẹ̀ lá wallahi kìí ṣe. So àmọ́ Ànábì sọlámù ó ṣe bẹ́ẹ̀ nítorí pé ó ti ní kí wọ́n má fóun lóògùn yẹn wọ́n sì fún Ànábì sọlámù wá ní ẹ̀yin náà ẹ̀ mú ń bẹ̀. Now in tó simple ni nínú hadithi gan Shi'a ẹ rí pé aláìmọ̀kan ni wọ́n. Tí Shi'a bá claim wípé làdúdù tí wọ́n fún Ànábì ní oògùn tí wọ́n máa ń dà sí ẹ̀gbẹ́ tí wọ́n máa ń dà sí kọ̀rọ̀ ẹ̀kẹ́ fún ẹni táàrẹ̀ ń ṣe tí wọ́n bá claim pé òun ló pa Ànábì kí ló táwọn ìyàwó Ànábì ò ṣe kú. Ṣé Allah bẹ̀rẹ̀ dá pàfọ́ọ̀mù mu'jiza lára àwọn ìyàwó Ànábì ni ẹ̀ ráwọn olódò burúkú wàláhì. So kálọ̀ bẹ̀rẹ̀ dá wọ́n ṣe wà láìmọ̀kan bí àwọn Shi'a ẹ wá nínú ẹ̀sìn wa ẹ jẹ́ ń dánwò yìí lẹ́kọ̀ọ́ kí n nà ń búlálà díẹ̀ ẹ wo tíra Shi'a ti ń bẹ wájú mi Mir'atul Uqul tíra Shi'a ni mujalladi ẹlẹ́ẹ̀kẹjọ volume 8 page 196 níbi tí ìkannú àwọn àfáà Shi'a títí ń sọ̀rọ̀ nípa kíni nípa Yehudi obìnrin kan tó gbé apá ẹran wá fún Ànábì tó sì ti fi poison sí tó sì ti ṣe kíni tó ti fi poison sí. So Al-Majlisi fẹ́ wá make comment lórí hadith ẹlẹ́ẹ̀kẹsàn ní page yìí. Ó ní ويدل على حسن العفو عن الكافر وإن أراد القتل وتمسك بحجة كاذبة ipe hadithi ẹgbàwá yìí tí wọ́n sọ bẹ́ẹ̀ pé Yahudi kan ó poison ẹran fún Ànábì ipe ó ń tọ́ka sí ìjẹ́ dáadáa ìṣàmójúkú tánà sọlámù ṣàmójúkú fún kèfèrí وإن أراد القتل so bó ti ẹgbèrò pé òun fẹ́ pa Ànábì sọlámù وتمسك بحجة كاذبة tó dẹ̀ dìrọ̀ mọ́ ẹ̀rí tó ṣe kíni tó jẹ́ ẹ̀rí irọ́
ó wá ní wa dhahiru akthari riwayat ipe èyí tó hàn nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbà wá tó wá lórí pé yahudi obìnrin kan poison ẹran fún ànábì òun náà ni pé annahu sallallahu alaihi wasallam òun nípa ànábì sallallahu akala minha ó jẹ lára ẹran tí wọ́n gbé wá fún yẹn kìí ṣe àwọn ìyàwó ànábì yahudi obìnrin kan ló poison ní ẹran yẹn o ó wá ní walakin bi ijazihi lam yu'athir fihi ajilan ṣùgbọ́n pẹ̀lú miracle tí Allah bá dá fún ànábì sallallahu poison yẹn kò ṣe kí ni kò lápa lára ànábì sallallahu lẹ́sẹ̀kẹsẹ̀ wa fi ba'd riwayat so níbi àwọn apá kan ẹgbà wá tó wá náà lórí hadithu yìí anna atharahu bakiya fi jasadihi sallallahu alaihi wasallam hatta tuwfiya bihi ipe orí pa poison tí ń bẹ níbi apá ẹran yẹn ó ṣẹ́kù lára Ànábì sálẹ́mù títí tánà sálẹ́mù fi tàtàrà poison yẹn kú nígbẹ̀yìn ayé rẹ̀ ba'da sinin lẹ́yìn àwọn ọdún tó pọ̀ so pẹ̀lú ọ̀rọ̀ àfá àwọn ṣíà yìí ní májèlésì yìí ó ń túmọ̀ sí wípé so poison tí ọmọ obìnrin yahudi tó poison apá ẹran fún Ànábì sálẹ́mù oye ó padà lápa lára Ànábì sálẹ́mù nígbẹ̀yìn ayé oye tó sì ṣe kíni tó sì jẹ́ sábàbí ikú fún so àwọn ṣíà wọ́n wá ń lọ nǹkan tí yahudi obìnrin ṣe yìí tó padà lápa lára Ànábì nígbẹ̀yìn ayé rẹ̀ wọ́n wá fẹ́ lọ mọ́ pé làdúdù táwọn ìyàwó ànábì dà síbi kọ̀rọ̀ ẹ̀kẹ́ fún ànábì tó jẹ́ oògùn àìsàn tó yá sí pé wọ́n máa ń dà sẹ́nu ẹni táàrẹ̀ bá ń ṣe oye wọ́n fẹ́ lọ mọ́ pé àwọn ìyàwó ànábì ni wọ́n pa ànábì ẹ̀rí pé àwọn ṣíà nǹkan ṣe wọ́n gan wọ́n yóò lódo gan so eléyìí fact nìyẹn wọ́n kàn yá aláìmọ̀kan kalẹ̀ oye wọ́n kàn yá aláìmọ̀kan kalẹ̀ ẹ béèrè lọ́wọ́ ọmọ aláìmọ̀kan yìí so nínú poison tí yahudi obìnrin yìí oye nínú poison tó poison apá ẹran fún ànábì àti tẹ́yìn iṣẹ́ àkílẹ̀mù pé àwọn ìyàwó ànábì fi poison ànábì èwo gan ló jẹ́ sábàbí ikú fún ànábì wá dáhùn rẹ̀ ká gbọ́ challenge ni èwo gan ló jẹ́ sábàbí ikú fún ànábì so èwo nú méjèèjì aláìmọ̀kan ò sí ẹ̀wò tí rashid àti bẹ́ẹ̀ wájú ayé Mir'atul Uqul mujallad 25 page 335 oye ti Majlisi ẹgbọ́n tó sọ níbi tí sọ̀rọ̀ nígbà ipa náà sọ́lẹ́mù kú ikú shahidi ó ní an abi abdullah ìpínlẹ̀ abu abdullah alayhi salam qal ó sọ pé sammatil yahudiyyatu nabiyya sallallahu alayhi wasallam fi dhira ipe yahudi obìnrin kan ó fi wọ́ ó lé ànábì sallallahu níwọ̀ níbi apá ẹran tó fún ànábì sallallahu that is ó lé apá ẹran níwọ̀ fún ànábì jẹ qala wa kana rasulullahi sallallahu alayhi wasallam yuhibbu dhira abu abdullah sọ pé ànábì sallallahu sì jẹ́ nìkan tó wá sí pé máa ń fẹ́ràn apá ẹran والكتف àti bí ọ̀gángán èjìká ń bí oye ويكره الورق لقربها من المبال قال لما أتى بالشواء أكل من الذراع ìpé ńgbà tí wọ́n ṣe kíni لما أتي بالشواء أكل من الذراع ìgbà tí wọ́n gbé ẹran sunsun tí wọ́n ti sun yẹn wá bá Nábì tó sì jẹ apá ẹran Ànábì sẹ́lẹ̀mù jẹ nínú títàpá ẹran wọ́n wá ní وكان يحبها فأكل ما شاء الله ثم قال الذراع يا رسول الله إني مسموم فتركه Ànábì sẹ́lẹ̀mù ó jẹun tó wù nínú apá ẹran yẹn ìgbà tó yá apá ẹran náà bá sọ̀rọ̀ jáde pé tọ̀ ìrẹ́ òjíṣẹ́ Allah wọ́n máa lé mi níwọ̀ oye wọ́n máa ṣe kíni wọ́n máa lé mi níwọ̀ ibi tí mo wà lọ gangan ni pé wọ́n ní وما زال ينتقد به summuhu hatta mata sallallahu alaihi wasallam ipe Ànábì sallam kò yẹ kó gbò lẹ́ni tó já sí wípé ìwọ tí obìnrin yẹn lé sí bí apá ẹran yẹn ń dààmú Ànábì ń sì ní lára títí tí Ànábì sallam fi kú wọ́n wá ní وقال ابن شعر أشوب في كتاب المناكب واني ابن شعر أشوب أصنين كتاب المناكب روي أنه أكل من الشاة المسمومة مع النبي صلى الله عليه وسلم بشر ابن البراء ابن معرور ومات من ساعته بشر ابن البراء ابن معرور هنا جنوا أقبائنا وسيكو لسكسة جنوا أقبائنا ìrẹ́ ọmọ aláìmọ̀kan yìí tẹ́yìn ṣe àbá kílẹ̀mù pé wọ́n poison ànábì pẹ̀lú oògùn tí wọ́n máa ń fún aláàárẹ̀ táwọn ìyàwó rẹ̀ fún lásìkò gbà tí àárẹ̀ ń ṣe oye so tí èyí ṣe poison tẹ́bá kílẹ̀mù pé poison ni ṣèbẹ́ ànábì ní kí wọ́n mú ń bẹ̀ àwọn ìyàwó rẹ̀ ò ṣe lè kú bí Bishr ibn al-Barra ibn Ma'rur bó ṣe kú látara pé ó jẹ́nu apá ẹran tí obìnrin Yahudi yẹn poison wá fún ànábì sallallahu alaihi wasallam tó sì wà nù tíra àwọn àfáà tó sì wà nínú tíra àwọn àfáà rẹ̀ bákan náà nínú ẹ̀sùn wa tá bá lọ sínú tíra tí ń bẹ wájú mi yìí
oye as-sahihu min sirati al-imam Ali tabawa sí page 107 oye báyìí tabawa sí page 107 wọ́n sọ ńbẹ̀ pé wal-Barra yaluku al-luqma ipe al-Barra, that is Bishr ibn al-Barra ibn Ma'rur, wọ́n sọ pé in ṣe kíni in lọ èyí tó ti ṣe kíni tó ti bù jẹ nínú apá ẹran ọ̀hún in lọ mi iz antaqa Allahu dhira'a nígbà tí Allah bẹ̀ẹ́dà tó fún apá ẹran yẹn lọ́rọ̀ sọ. Faqalat, ó wá sọ pé ya Rasulallah, ìrẹ̀ òjíṣẹ́ Allah, inni masmuma, ipi wọn ti lé mi níwọ̀ wa saqatal Barra fi sakratil mawti wa mat. Wọ́n ní Barra yìí ó bá ṣe kíni ó bá ṣubú lulẹ̀ níbi ìpọ̀kàkà kú ó sì kú síbẹ̀. So tí àwọn ìyàwó ànábì bá lé ànábì níwọ̀ lóòótọ́ pẹ̀lú tí ẹ fẹ́ máa tú sí ìwọ tí èṣe ìwọ tó yá sí pé lárúbáwá gan dàrú mẹ́rin ọmọ aláìmọ̀kan yìí lọ́wọ́ tẹ́ dá kankan mọ̀ pàápàá jùlọ ọmọ tọ́lẹ́ àyè oyo ló dogan di èdè lárúbáwá ó mọ tó mọ làdúdù ó mọ táwọn àfa onílóra àwọn àfa oní àdìsí ó mọ tí wọ́n sọ ń pa rẹ̀ tí wọ́n fẹ́ máa tú sí ìwọ. Ànábì ní káwọn ìyàwó rẹ̀ mú ń bẹ̀ kí ló dé tí wọ́n fi kú. Ṣé Allah bẹ̀ẹ́dà display mu'jiza lára àwọn ìyàwó ànábì ó wá fẹ́ ànábì láàbí ó mọ̀ pé nǹkan mí ilẹ̀ tún ṣe tó húmà rẹ̀ sánàbì ọ̀sẹ́lẹ̀mù yẹn lẹ́yìn aláìmọ̀kan tẹ̀ dákan mọ̀ abẹ́rẹ́ nǹkan àwọn ṣé àwọn kan yóò lòdò kalẹ̀. Allah bẹ̀ẹ́dà ló mọ ibi tí wọ́n ti import odó fún wọn odó yóò tún wá máa fẹ́ fò sọ abẹ́ sójú skírínì bí gbogbo nǹkan kan tó ní ìmọ̀ tó fìdí múlẹ̀ nídìí ìmọ̀ ló ń ṣe kíni ló fẹ́ prove fa abẹ́rẹ́ nǹkan odó burúkú. tó Allah bẹ̀ẹ́dà yóò fọ́nà mẹ́rin ọmọ yìí yóò sì tọ́ yín sọ́nà. Barakallahu fikum.